Orúkọ tèmi ni Oba Maritala Kayode Disu-Kosoko Arolagbade Elekunpa tìlú Ekunpa Kingdom Awori land. Oṣù mẹ́ta tá ti bẹ̀rẹ̀ ayẹyẹ lẹ́ni àìṣe lẹ́gbàlẹ́gbà ọdún àìṣe ọgọ́rùn ọdún lórí àpèrè wọn bàbá ńlá mi o kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o. Mo dúpẹ́ fún Ọlọ́run ọba Elédùmarè ọba ọ̀gá àgbà ọba tó ń jẹ́ bẹ́ẹ̀ tó ń jẹ́ mi ni. Èní jẹ́ ọjọ́ ìkẹta ní oṣù kẹrin tá ń fi àwọn ọmọ olóyè ọmọ ẹbí tá fi wọ́n joyè baálẹ̀ nílùú Ekunpa láàfin Elekunpa of Ekunpa Kingdom. Mo dẹ̀ ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá mi àti ìyá mi gbogbo wọn bá ládéládé nílẹ̀ Àwórì tọ́wọ́n bá ṣe ayẹyẹ ìfi ọmọ jẹ oyè ilé àtọ̀nà wọn kò ní bàjẹ́. Gbogbo ohun tí ta bá ń fẹ́ ní ìlọsíwájú nílẹ̀ Àwórì Ọlọ́run jẹ́ kí ó máa lọ sí ìmúṣẹ. Ilé Àwórì náà àgbèjò wa àgbèjọ mọ́ ní ṣàṣetì nílẹ̀ Àwórì ojú òní tiwa. Mo dúpẹ́ gan àwọn bàbá mi dédé. Mo fi àsìkò yín mo fi dúpẹ́ fọ́lọ́run lẹ́ẹ̀kan sí. Mo fi àsìkò yín mo fi súre wúre fún àwọn olóyè lábẹ́ mi olóyè ọba gbogbo àwọn baálẹ̀ l'Ekunpa kọ́lọ́run jọ máa mọ̀ ṣe kọ́lọ́run jọ ń gùn lẹ́ẹ̀mí kọ́n rí jẹ kọ́n rí mu kí ìlú má dàrú mọ́ wọn lórí gbogbo àwọn ọ̀dọ́ ìlú obìnrin ni ọkùnrin ni kọ́lọ́run jọ yàn kan yanjú ìlú Ekunpa kó gbèjọ owó kó gbèjọ ọmọ gbogbo àwọn ìyàwó ìlú lápapọ̀ mo dúpẹ́ fún wọn wọ́n kó àdúrótì ìlú Ekunpa ò ní bàjẹ́ o ilẹ̀ Àwórì ò ní bàjẹ́ lápapọ̀ o ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ o. tó ń fi àsìkò yín dúpẹ́ lọ́wọ́ president orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kọ́lọ́run bá mi fún wọn lẹ́mìí gígùn àtàlàáfíà gbogbo èyí tó ń béèrè lọ́wọ́ Ọlọ́run kọ́lọ́run mú wọn délẹ̀ lérí kó jẹ́ wọlé ẹlẹ́ẹ̀kejì. mo fi àsìkò yín dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Èkó bàbá dáadáa kọ́lọ́run jọ gùn lẹ́mìí kọ́lọ́run jẹ́ kí a rí wọn pẹ́. mo fi àsìkò yín náà mo tún fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ìjọba àbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ní Ọ̀jọ́ local government pẹ̀lú ògo Ọlọ́run jẹ́ máa mọ̀ ṣe o ọ̀hún ní ṣubú dànù o. Orúkọ mi ni Chief Wahab Sọlámùyẹ̀bí olórí ọ̀dọ́ tuntun ti ìlú Ekunpa lápapọ̀ general. Èmi ni olórí ọ̀dọ́ Ekunpa. Ìlú Ekunpa ó jẹ́ ìlú tó comprise ìlú mẹ́wàá lóríṣiríṣi abẹ́ láti Ṣìbírí Ekunpa Ajéwànwá Ekunpa Igbóńlá Ekunpa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí ìlú mẹ́wàá. Èmi ni olórí ọ̀dọ́ gbogbo ìlú mẹ́wàá. Mo dúpẹ́ gidigidi gan lọ́wọ́ ọba wa Elekunpa bàbá wa His Royal Majesty Oba Maritala Kayode Disu-Kosoko Arolagbade the Elekunpa of Ekunpa. Kọ́lọ́run bá jẹ́ kí bàbá pẹ́ lórí àpèrè kọ́lọ́run ọba tó wà lókè kó bá ṣàánú bàbá kó fún ẹlẹ́mìí gígùn àtàlàfíà ara àti owó tó pọ̀. A dúpẹ́ lọ́wọ́ wọn gidigidi gan mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìlú Ekunpa ẹbí lápapọ̀ látòkè délẹ̀ pé wọ́n ṣe gidigidi gan tí wọ́n dúró tì mí àti ọmọ ìlú Ekunpa Descendant Youth Council gbogbo àwọn ọ̀dọ́ lápapọ̀ wọ́n dúró tì mí. A dúpẹ́ lọ́wọ́ wọn wọ́n ṣe gidigidi méje bí ara mẹ́fà. Mo dẹ̀ tún fi àsìkò yìí mo tún fi kí àwọn bàbá wa àwọn lọ́balọ́ba tí wọ́n wá ní sí ibi
ìfinijoyè lẹ́ni láti ẹnu àwọn olóyè tó kù. Mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pátápátá láti ọwọ́ bàbá wa oníbà ẹkùn kábíyèsí o, bàbá wa oníjànìkí kábíyèsí o, àti bàbá wa ẹlẹ́kùnpà. A dúpẹ́ lọ́wọ́ wọn látòrí baálẹ̀ ìjọmọ lórí gbogbo àwọn olóyè tó kù pátápátá. A dúpẹ́ fún wọn. Ohun tí a ṣe lénìí òun ni pé a jẹ oyè bíi 16 sí 18 lénìí nílùú Ẹkùnpà. Inú gbogbo aráàlú ń dùn, inú wa ń dùn, kọ́lọ́ jẹ́ kí inú wa dùn kalẹ̀. So ohun tí a ṣe lénìí nìyí. Kó tó di pé wọ́n fi mí jẹ olórí ọ̀dọ́ ìlú Ẹkùnpà, wọ́n rí akitiyan mi lórí ìlú lápapọ̀, lórí kí ìlú Ẹkùnpà kó lè gbòòrò. Òun ni gbogbo ẹbí lápapọ̀ àti ọ̀dọ́ àtàwọn àgbàlagbà lọ́ ṣe parapọ̀, àti bàbá wa Arolagbade Disu-Kosoko lọ́ fi parapọ̀, lọ́ fi ní àwọn fún mi ní oyè olórí ọ̀dọ́ ìlú Ẹkùnpà. Ó dúpẹ́ lọ́wọ́ gbogbo the gentlemen of the press tí wọ́n wá látòrí Amokaz, látòrí KABIESI gbogbo wọn pátápátá àti gbogbo àwọn other media houses. A dúpẹ́ lọ́wọ́ wọn. Ìlú Ẹkùnpà ò ní bàjẹ́, ìlú Ẹkùnpà túbọ̀ máa gbòòrò sí.